mi ò ní ọ̀rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ ṣe mọ̀ èmi ọmọ ayọ̀ ní mí movement church ní mí wòlíì movement church but èmi kàn láfàgbé mo jẹ̀jẹ̀ wòlíì movement mo láìpẹ́ sí èsì nítorí wọ́n máa ń gbàdúrà dáadáa mo believe pé wọ́n ń gbàdúrà ṣé but bàbá Olú Alo sọ yìí mo kàn máa ń wọ́n ẹ̀kọ́ kan lórí online but spirit mi ò follow wọn ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa ń pín nǹkan ìjọ kan mo wò wọ́n ń pín nǹkan fáwọn èèyàn lẹ́bùn so mo wá èmi àti ọmọ kan wá jọ ń sọ̀rọ̀ wọn ara kan náà àwọn ọmọ mi kan náà ní tí àjọ wà ní church wọ́n á ní àbàbá Olú láṣẹ mo bí pé wọ́n ti máa rí mo wá ní ṣó possible àdúrà bàbá Olú Alọ́kọ́ má ti máa rí kẹ̀ mo wá lọ Google mo ṣáà rí woman yìí mo rí èèyàn kó máa pọ́n ní ìyàwó ẹ̀ wà nílùú òyìnbó mo gba tẹ́gbẹ́ kí ní ìjáde wípé wọ́n wá ìyàwó wọn rí ìyàwó wọn mo kàn tó láti báyìí mo ti máa ń follow yìí mo ṣáà ń gbọ́ oríṣiríṣi gbà ṣó possible ṣá torí kò possible kéèyàn wà bí bàbá Olú Alẹ́ ṣe wà they know him all over the world àwọn CAC wọ́n fi jóye wáyé tí àmọ́ ìyàwó wọn. nígbà tó epo lóṣì ní gbogbo àwọn tí wọ́n jọ ń pátán jọ ń kú wọ́n sọ àwọn èèyàn di àgùntàn tí wọ́n ń pajẹ́ ń gbogbo ìgbà. mo ráwọn ìyàwó ẹlòmíì ló yàwó ẹ̀gán fún program wáyé tí àríyàwó tiwọn èmi wò pé ó yẹ kí wọ́n bọ́ síta kí wọ́n sọ̀rọ̀ ìyàwó mi bí tó wà nílé bí táwọn ọmọ mi wà ẹni ẹ ń bá mi jiyàn pé àdéhùn níyàwó wọn ti bímọ mo wá lọ Google mo rí ẹni yìí bẹ́ẹ̀ ó pa tẹ́gbẹ́ kí ní ìjáde mu náà mo ìyàwó máa yí dà ẹ wò sá Ọlọ́run àfihàn ṣe Ọlọ́run àfihàn everybody ṣe o thank you so much. torí orúkọ Jésù orúkọ Ọlọ́run a kàn ń sọ pé ẹlòmíì ìgbà mi máa ronú ara mi pé ṣé Ọlọ́run. ẹ dúró náà ìyá mi ẹ dúró náà mo fẹ́ bẹ̀rẹ̀ kankan torí time gẹ́gẹ́ bí wòlíì tẹ́ mọ̀ pé gẹ́gẹ́ bí tí wọ́n kọ sínú bíbélì nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ wòlíì and everything ṣé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ wòlíì tẹ́ dẹ̀ proud láti sọ ǹjẹ́ lè fẹ́ ní sọ́nà kẹ́ bá wa wá bí tíyàbọ̀ wa Ọlọ́run sọ fún mi kí Jésù sọ fún mi tó possible. Àtìyàwó wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni onírúurú àwọn ti ń sọ lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi kẹtù wá fetí kọ ìyàwó rẹ. nípa àdúrà ò ṣe àdúrà tẹ tó sọ iná ṣé ẹ bìlífù pàdúrà la ṣì nílò Nàìjíríà báyìí àbí action ma. ẹ wo kàyéfì ńlá lọ́rọ̀ yìí o àmọ́ èmi ò lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ lórí ẹ̀ ẹ jẹ́ ń gbé fún ẹ̀ wọlé. ẹni sùúrù nígbà tó original gan wà 1987 newspaper kan jáde ní ìmọ̀ bóyá rí tí bàbá Kúmúyì ní pé ká mọ̀ pray ẹ wá wo bí àdúrà yẹn ṣe sún wa débi délé ká sì mọ gbàdúrà ìyá mi Adéọlá Esther ẹ ká sì mọ gbà. àwọn ọ̀rọ̀ yín yàjó ìrìn àjà àbálẹ̀ lọ́dọ̀ tí wà níbí náà lẹ́sìn láǹfààní láti máa gbọ́ àmọ́ fún gbogbo ẹ̀yin tí ó pé ṣe ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tó ti follow wa Godfather ẹ jẹ́ kí n sáré gbé yín wọlé subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tó bá fún wéèrè lọ́kọ́ nísàlẹ̀ fọ́nrán yìí àgbo kélébé kan náà gbogbo àwọn tá a bá gbé wá sókè tó jẹ́ pastor prophet tàbí kínní àwọn èèyàn lẹ́mìí mímọ́ náà ní gbogbo wọn máa sọ ó yá tàbá ti di fọ́nrán bàbá mi à ń gbọ́ yín ó yá ẹ̀ sọ níbẹ̀. ìtẹ̀dẹ̀ proud láti sọ ǹjẹ́ lè fẹ́ mísọ́nà kẹ́ bá wa wábi tí ìyàbọ̀ wa kọ́ lọ́n sọ fún yín kí Jésù sọ fún yín so possible. àtìgbà tẹ́mi ti ń gbọ́ kínní mo believe pé ẹni yóò sì láyé mọ́. jẹ́ ǹjẹ́ ẹ̀ believe ni àbí tí Jésù sọ fún yín. nǹkan tí ẹ̀mí spirit mi bá mi sọ nìyẹn. bẹ́ẹ̀ nípa àdúrà ò ṣe àdúrà tẹ́ tún sọ iná ṣé ẹ believe pàdúrà la ṣì nílò Nàìjíríà báyìí àbí action ma. àdúrà náà máa ṣiṣẹ́ attraction ṣe ayé àdúrà torí fake ti pọ̀ jù. ẹni sùúrù ìyàmì ẹni sùúrù nígbà tó original gan wà 1987 newspaper kan jáde ní ìmọ̀ bóyá rí tí bàbá Kúmúyì ní pé ká mọ̀ pray ẹ wá wo bí àdúrà yẹn ṣe sún wa débi tá a délé ni ká sì mọ gbàdúrà ìyá mi Adéọlá Esther ṣé ká sì mọ gbà. mi lè sọ pé kéèyàn má gbàdúrà o bọ́ tèmi sọ ni pé ẹ̀mí mímọ́ ti sọnù nínú ayé most of àwọn èèyàn nǹkan tó téèyàn bá lẹ́nu ọ̀mí mímọ́ wàhálà gbogbo àwọn òṣì tán wíwọ̀n ni. Godfather ẹ jẹ́ kí n sáré gbé yín wọlé tán bá fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ alẹ́ náà ló máa roko sí gbogbo àwọn tá a bá gbé wá sókè tó jẹ́ pastor prophet tàbí kínní àwọn èèyàn lẹ́mìí mímọ́ náà ni gbogbo wọn máa ń sọ. ó yá bàbá mi à ń gbọ́ yín bẹ́ẹ̀ ni. àwọn pastor àti jíò ní Nàìjíríà àwọn ni amọ̀niṣe ni àfàìmọ̀niṣe ni aṣenibánidárò bẹ́ẹ̀ ni. ìbàdí náà bá gbé problem lọ́ba wọn ẹ̀sìn mọ problem ọdún wẹ̀ ẹ̀ tí wàá ṣe wọ́n ẹgbẹ́ owó wọn ẹ̀sán wọn tó tóbi. wọ́n á gba pátá àti bra lọ́wọ́ wọn. fámìlì ìyàwó àná gbogbo ní ẹ ti jẹ gbogbo lè ṣe gbogbo it's quite unfortunate. òjijì ọmọ mẹ́rin là ń sọ o káwọn òye yẹn kan nínú àwọn fámìlì ẹ̀ wọ́n lè lọ ṣe wèrè kí gbogbo ayé gbọ́kọ́ mọ̀ wọ́n dára sí gbogbo it's quite sad. ṣé wàá rí adé kó má ṣe wọ̀ kó ṣe má lọ yìí ẹ̀wọ̀n ó sátẹ̀ ṣàníyàwó ẹ̀ ní tèmi o kò ṣe tẹ̀mí o wọ́n ṣe máa ń gbé wá àjàmá sọ tó máa ń rí bẹ́ẹ̀ wọ́n ti sọ fún ẹ̀ dìdàkudà wọ́n bá ṣe máa amend wọ́n kọ́ lè pàkíjì ẹ̀
kò jáde kó sọ̀rọ̀ lórí gbogbo sàkóso nìyẹn sí yìí o bọ́tọ̀ dáná àwọn kan ṣe fún ẹ ọkọ̀ yẹn náà ó ní láti gbogbo ẹ̀ bá rẹ́sìpáyà ó sì rẹ́sìpáyà o ó ní ṣé oríire orí àgbègbè àdọ́kẹ̀tẹ̀ àṣẹ tó bá Èdùmàrè. wọ́n ní kọ́mẹ́ntì orí burúkú gbogbo yín ìgbà tó ṣẹlẹ̀ sí yẹ́ ọ̀yẹ́ á ṣẹlẹ̀ sí ìwọ̀n tí wọ́n ní five generation ẹ máa tètè lọ àṣẹ Èdùmàrè bàbá mi ní wá yín tì wọ́n rò pé bóyá ó máa rẹ̀ wá nígbà tá a ti sọ we move on a move on tì wọ́n ti gé Àṣàkẹ́ wa létí lọ ẹ gbàgbé akẹ́jù lọ́mọ ṣe wà ń bẹ̀ akẹ́jù lọ́mọ à ń gbọ́ yín ìyá mi. ọ̀gá Rótìmí wọ́n lẹ́yìn mímọ́ ti sọnù ẹ bá wọn wá. mo rò pé ó rẹ ẹ̀mí mímọ́ tó lajú sílẹ̀ tí wọ́n ń ṣàwọn ọmọ ọlọ́mọ báṣubàṣu báyìí. mo kí gbogbo ilé o mo kí gbogbo ilé nǹkan tí mo kọ́ fẹ́ sọ ni wípé iṣẹ́ rí ó ti pẹ́ torí pẹpẹ CAC ti ń rùn ọmọ CAC lèmi o nígbà kan rí ó ti pẹ́ torí pẹpẹ CAC ti ń rùn lọ́dìgbà tí wọ́n ti ń ja interim àti kí lórúkọ kejì tí wọ́n ń pè interim and forum tó ti ń fògùn wọ́n fi ìfúnpá wọ́n fi ó dè léra wọn kiri àtìgbẹ́ ní orí pẹpẹ CAC ti ń rùn ṣẹ́rí ní ti bàbá ìyá máa yìí ó dẹ̀ pé bóyá ìyàwó ẹ̀ bóyá ó fojú kó kankan tí ò yẹ kó kó. àṣírí kò wá lè. ó ṣe kí ni ó ṣe kí ni. ó fojú kó kankan tí ò yẹ kó kó bóyá lọ bóyá ó ṣílẹ̀kùn wò níbi tí. kábíyèsí. dáàdi wa àbí bí o ṣe lè sọ̀rọ̀ mọ́ nìyẹn bébí ṣe wò ó nìyẹn wọ́n wá wò pé ìwọ bóyá wọn kì í rélè wọn kì í rélè mo rò pé nǹkan tó ṣẹlẹ̀ sí wúmà yẹn nìyẹn mo rò pé àwọn ọmọ náà wá wà bẹ́ẹ̀ àwọn ọmọ wá wò pé mọ́mì wa lẹ ṣe báyìí sí bó tún ṣe pa àwọn ọmọ lẹ́nu mọ́ nìyẹn so nípa ti ìyá bàbá tó sọ pé Anglican làwọn lọ ṣe rí Anglican èmi ní experience Anglican wèrè ní gbogbo wọn síbi tí ṣe ò sí wèrè pásítọ̀ Anglican kan nígbà yẹn senior mi a máa lọ fún wọn níwèé a máa bá wọn print ìwé kan gbà yẹn wọn wá ní kan ka proof kan ṣe correction mo ṣe àgbẹ̀ sínú àmà sọ pé kí n tẹ̀lé òun mo wá tẹ̀lé ara ní akílódé tó mú èèyàn dání kílódé èmi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ so ọjọ́ kan wá sọ pé mo wá senior mi ò wá bá ní yàṣẹ bí wọ́n ti mú wọ lọ ìwọ lọ bẹ bí bàbá ilé tì mí mọ́lé nìyẹn o ìgbà ẹ̀rẹ̀ ní àrẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ bọ́nẹ̀gì ń gbà yẹn àfi Kristi kọ́ mi bẹ́ẹ̀ ó ilé tì mí mọ́lé nìyẹn bí mo ṣe fi gbé ta yẹn pé àfi Kristi kọ́ mi bẹ́ẹ̀ ó bá ní àwọn test mi wò ni mo ní má test mi wò lẹ́yìn náà máa yẹn àṣẹ gbogbo ọmọ ìjọ ló ń ṣe bẹ́ẹ̀ fún mi tí ẹ̀ máa yẹn ti kú sí mi ìrántí orúkọ ẹ̀ mọ́gbọ́n CAC mo ní ṣe St Paul Anglican Church odò ọ̀nà àpáta ibẹ̀ ló wà mo mọ church yẹn nìbàdàn mo bẹ̀ bẹ́ẹ̀ ni St Paul ibẹ̀ ló ń lọ àṣẹ ó ṣe bẹ́ẹ̀ sí gbogbo ọmọ ìjọ ìgbà kan wá ka mo rò pé atrocity yẹn ti pọ̀ jù wọ́n ṣe sáàkì ẹ̀ nìyẹn at the end of the day kò lò bóyá bí wọ́n yẹ ọtí yẹn Anglican Catholic police so Anglican ó wà bẹ́ẹ̀ kò síbi tí ò sí òsì tí wèrè ò sí nítorí Jésù wọn sọ pé òun ò wá rán àlàáfíà sí ayé ìdà ló ń wá rán ó ń da gbogbo ẹ̀rú ni kò sí nǹkan kan tí Jésù wọn ṣe ju pé kó dà wọ́n rú lọ so ohun tó ṣẹlẹ̀ sí máa ní ìyẹn justice must be served for ẹ̀yàbọ̀ bẹ́ẹ̀ni àmì dákẹ́ ẹ ṣe bàbá Rótìmí ẹ bá wa wá ẹ̀mí mímọ́ lọ ẹ̀mí mọ́tọ́ ló sọ nù ẹ bá wa wá lọ. ẹ̀mí mímọ́ gan ń wá ẹ̀mí gan kiri báyìí pé kí n jọ kí n tú èékánná lẹ́yìn òun mo rò pé ó rẹ ẹ̀mí mímọ́ ẹ ṣe jàre. Ade Gold ṣe wà ń bẹ. mo wà ń bẹ o. ẹ jẹ́ bá wa gbóhùn sókè. mo wà ń bẹ mo kí gbogbo dé nǹkan tí èmi fẹ́ sọ ni. ká má mọ̀ gbóhùn lẹ́nu yín Ade Gold nẹ́tíwọ̀kì yín ti sá lọ ẹ jẹ́ má bá wa power tap ó dà pé wọ́n ti ń flag padà ẹ jọ. a ti ń gbọ́ yín sìn. bí mi ṣe wò psychologically mo rí pé Olu Alo yẹn ẹni tó yẹ pé ó dájú gan ni torí mo máa wo program ẹ̀ dáadáa mo máa wò báwo ni pásítọ̀ ṣe dájú báyìí ní rí wípé ó dájú pé ó di pé kíní movement yìí mo join ẹni tó dájú gan ni níbi tí obìnrin yẹn wọ̀ tí Ìyábọ̀ wọ̀ afẹ́mọ̀ ọkàn mi sọ fún mi pé mi ò rò bóyá obìnrin yẹn ó exist mọ́ ṣùgbọ́n àwọn ọmọ ń kọ́ a lè fọ́ kèrègbè ká tó domi inú ẹ̀yìn ó ṣe wọ̀ a fẹ́ mọ nǹkan tó bá ṣẹlẹ̀ sí wọn kó jáde wọn ti ọ ní èèyàn Ọlọ́run làwọn wọn recognize àwọn èèyàn humanity sọ̀rọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀ láti jọ ìjà ẹ jẹ́ kí ẹni ní ìjáde afẹ́rí bí wọ́n ti ẹ̀ lè wá bí wọ́n wá èèyàn tó bá wa sọ̀rọ̀ the silence is too much kí ló dé wọn kà wá fún justice must be served nínú ojú lẹ́yìn lọ. ẹ ṣe ìyá mi thank you so much. ẹ jẹ́ kí n pe torí àwọn ará YouTube àti Facebook. à ń kọ́ hallelujah sí ọ olùtùnú ọ̀run rárá mo tún ń pè ẹ ti ní kí n pè yín ẹ̀dẹ̀ tó ń gbé kọ́
ní time tó báyìí lórí ètò yìí à ń kọ́ mo ń bọ̀ o really my name is also very I like to get so that you can talk to you so that you can talk with him a person on pastor here okay mo bẹ́ẹ̀ má bínú o. Gbogbo àgbà sí èsì pátá ọ̀rọ̀ ti kàn yín. Do it about that. À ń kọ́ ó yá bàbá mi. Hello. Jẹ́ bàbá mi. Mo ń wo program yẹn wà lórí YouTube mo ń wò yín báyìí. Okay. Ṣé rí mo ní àìdíà mo ń lò fún ọ̀rọ̀ ìjábọ̀. ṣé mi tó bá yẹ pé ọ̀nà àṣírí ta tún lè lẹ́mọ̀sán lórí live video. Òkè tó bá dé bẹ́ẹ̀ náà kì í sọ ń bá. Ẹ mọ́ ti sọ ó yẹ kẹ́ ẹ ti jájú báyìí lọ bàbá ẹ mọ́ sọ ẹ já sọ̀rọ̀ lẹ́yìn ètò wọ́n ń wò wá. Ọ̀rọ̀ ni à ń pálárò bẹ́ẹ̀ni òye yín sì. Ó yé mi. So àwọn àpapọ̀ on ground ń bí àtàwọn tó wà náà a lè máa ṣiṣẹ́ yẹn papọ̀ ni. Ó ti yé mi. Tí gbogbo Yorùbá lè gbé bí tí ò lè gbé lọ́hùn. Tí o tóun fún rẹ ò jára ayé tí ò jèrú ọ̀run. Bàbá ibi báyìí mo máa mú iṣẹ́ ṣe ń bí báyìí. Ok. Tí bá mú iṣẹ́ ṣe ń bí tí ò lè wọ àdúgbò yìí torí wọ́n ní pàrí nílé ẹ̀ tí pàrí bá jẹ́ ní ẹ̀. Bẹ́ẹ̀ni. Tí ò lè gbé pàrí tí ò lè gbé Naija. Bẹ́ẹ̀ni. Àwọn àwọn ọkọ̀ ṣàdá. Bẹ́ẹ̀ni ó ti tán ẹ já sọ̀rọ̀ lẹ́yìn ètò a máa líǹkì yín mọ́ lígù kí ní gbogbo ọ̀nà tá a bá máa gbà. Ok bàbá. Ẹ ṣé bàbá mi. Tí olùtùnú ọ̀run ẹ jẹ́ ká gbọ́ ilé. àwọn ìkòkò ẹ̀ka lẹ́ àwọn ará bíi ọ̀rọ̀ wọn lágbára díẹ̀ kò lè kàn yín àbáṣọ CAC wọ̀nyí I was once a CAC member nǹkan tó lé mi kúrò mẹ́rin yẹn mo lọ sí mo ní láti kẹ́rù mi mo lọ sí Deeper Line ó lágbára mi ò lè tàn yín I don't know a lot of things are happening there but it's quite unfortunate Babalọ́lá gan tó dá ṣọ́ọ̀ṣì yìí sílẹ̀ àwọn bàbá tó bẹ̀rẹ̀ ìjọ mi ò rò wọ́n ṣerú nǹkan báyìí mi ò ṣúọ̀ pé irú àwọn nǹkan báyìí wọ́n á ṣe a lot of things tó ti ṣẹlẹ̀ táwa náà gbọ́ ní ayé Babalọ́lá bàbá kan wà nílùú wa ọmọ Èkìtì lèmi ọmọ Ìyó bàbá yẹn òun ló mú CAC wá sílùú wa bàbá yẹn sọ̀tọ̀ fún wa pé wọ́n gbé òun lọ ṣoògùn òun ní oògùn tóun máa ń fi ń pé tóun bá ní kéèyàn má di alẹ́ kò ní di pé ibi tóun ti tún fẹ́ lọ ṣoògùn lòun ti pàdé Joseph ayé Babalọ́lá pé Joseph Babalọ́lá òun ṣàlàyé fún pé báyìí pé ó jí òkú dìde fóun béèrè lọ́wọ́ ẹ̀ fún òun gbọ́ pé ó jí òkú dìde fóun òun ní ìdílú agbára bẹ́ẹ̀ pé agbára yìí sọ fún Joseph Babalọ́lá kò ní ìlú. Irú àwọn sítórì tá à ń gbọ́ yìí náà ṣé sítórì òṣù wa ni ẹ wo irú nǹkan báyìí kọ́ ni mò ń ẹnìkan ní pé kí n play mo ń ṣeré ètò báyìí lọ́wọ́ ẹni kí n mọ̀ play ọ̀nbọ̀. Good evening, everyone. Okay. Just little contribution more for to contribute to me. Èmi ń tẹ̀lé ẹ̀mẹ́tẹ̀ church mo ti bá yín kakọ́ tó ń pè ní church. But mo kàn fẹ́ point out because I know pé there's a particular statement that our Christian man make ti pastor bá ti ṣe or tó bá ti ṣe nǹkan tí ó dá. Tó bá ní ẹlẹ́ran ara ni wọ́n, I hate that statement. Mo máa ń yẹ statement yẹn gan because one, I see a pastor as a professional, just like doctor, lawyer, police, all those kind of professionals. Like pastor, this is the kind of thing. Now, not try to make a whole thing. If you are not competent to be a lawyer, you can never be a lawyer. If you are not competent to be a doctor, imagine you a doctor, look where I surgeon, all the operation to show plan. At the end of the day, man, someone for me. At the end of the day, on by innocent people. So what about the pastor? Pastor. To then pay, you have to take your eyes away from those things of the world. You have to be as righteous as you can. You have to overcome all temptation that comes your way. Ben, I don't think you should be a pastor by then.
I don't think you should be a pastor. So I don't think all of these pastors are qualified to be whatever they call themselves. They just have their time to take. Nígbà tẹ́ dé sí tẹ́ ní pé wọ́n gbé èèyàn lọ ṣògùn ó wá sọ wípé òun pàdé Ayọ̀ Babalọ́lá ó wá ní agbára tí Ayọ̀ Babalọ́lá lọ ṣé mọ̀ pé for example sin tí máa sọ wípé foundation problem wà ní Nàìjíríà òun lélẹ̀ ọ̀pọ̀ nù yá ní wípé Rótìmí lọ́tàkì sẹ́yìn kìnnìkan ó dá níbi tí wọ́n ti gbé religion wá fún wa the simplest thing tẹ́ lè learn ní most places is that kí wọ́n kọ́ àwọn èèyàn ní CPR cardiac pulmonary resuscitation ẹjọ́ yìí tẹ́ wà ní abroad ẹja mi tí n bá parọ́ so tẹ́yọ̀ bá tó ń gasp tàbí nǹkan há sí lọ́rùn ní Nàìjíríà ní ìtàfí máa ní fáyà a máa sọ́dọ̀ ogun ayé olórí burúkú yìí ti bà wá láyé jẹ́ ẹ ti bà wá láyọ̀ jẹ́ ẹ ti bà wá lórí jẹ́ wípé ogun ayé ni now irú common CPR àti rí lórí fídíò it has saved lives so many times what we could easily term as miracle ní Nàìjíríà it is knowledge who gave us the wisdom Almighty Father Almighty Elédùmarè are we using our brains at all in Nigeria now bóyá nìyẹn bóyá kà lọ interest wọn ní Ayọ̀ Babalọ́lá jí story tí gbogbo CAC pastor gbé káàkiri láti ọdún yìí nìyẹn Ọlọ́run 1930 where is Ọlọ́run 2025 in CAC today where is Ọlọ́run 1930 in our midst today still Emma Sape he is the same yesterday today and forever if that were to be so why is it not happening why are these miracles happening today bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ní CAC kò sí ẹni tó lè ṣe bí Ọlọ́run nígbà tá a tún máa sọ sórí bàbá bàdàrẹ ń preach lọ́wọ́ wọ́n yán ògùn yẹn taba ẹni tó wà wájú tó jáfọ́jú lára ẹni yẹn dẹ̀ lajú ṣé ojú bàbá bàdàrẹ làkàn tó kú this power hub are you disputing the fact that there are miracles? I don't know whether you are in Nigeria or you are outside Nigeria and I will not be agitated to answer you. What exactly do they call miracles? How are this mentality affecting us positively in Africa, in Nigeria most especially? I don't know how the respiratory activities were going on. As a matter of fact, as at Boya be 12 a.m. See what them, Motu Jarais, Pelupati Ori Maluti Ase. Without praying. Èmi ni mo bá yín sọ̀rọ̀ báyìí mo gbé apá ṣe gbé mo gẹ́sẹ̀ ẹsẹ̀ ṣe gbé mo la ohun ẹnu mo la ẹnu ohun jáde. Tell me another miracle you believe in. Tí gbogbo wa ọ̀nà wá ṣẹ̀ṣẹ̀. What do they call miracles? Olórí burúkú ní àṣìírè yín tó máa pa sọ́dánù tẹ́ ní rájẹ́ jẹun. Christianity is so wicked and mean to such an extent that how many of you learn J5, Pojo J5? Mo dey read picture yẹn lọ́dún yẹn. So many of you might have seen the post or the video or the picture before. J5 never involved in an accident. Almost everyone died. Almost everyone died. Then sticker imaginary Jesu yín ó wà lẹ́yìn J5 yẹn ẹ̀yin olóṣì olórí burúkú tẹ́ pé ra yín ní Christians ẹ̀jẹ̀ gbé picture yẹn ẹni pé torí pé wọ́n lẹ sticker Jesu mọ́ ẹ̀yìn mọ́tò yẹn pé accident yìí ò dé ẹ̀yìn mọ́tò. Who did this? How can we reformat our brains for crying out loud? And you are here you're saying am I disputing the fact that there are miracles? Àbórí miracle kan burú mọ́ tilẹ̀ ni. Àbáyé miracle kan fẹ́ bàjẹ́ ni. See what you are teaching our children against what China is teaching their own children and so many other developed countries. And I know you are not a young person, but they say that tó dànù lórí ẹ̀rọ ayélujára lójú gbogbo èèyàn. Almost how many people are watching? O type room kan báyìí. Any pastor tó bá mọ̀ pé òun believe nínú agbára Jésù tó dẹ̀ mọ̀ pé ó dá òun lójú tó ń wò jẹ́ mú nǹkan mi mọ́. Wàláhì tẹ́ bá lè tẹ̀lé mi lọ sí hospital. Tẹ́lẹ̀ tẹ̀lé mi lọ sí sábó àtẹ̀yìn àtagbára ọ̀húnṣọ́ ẹ̀fà tẹ́lẹ̀ ń lo agbára ẹ̀ láti ṣe kìíní èèyàn rádaràdà gbogbo yín. Because this is at the moment where we're going to be asking questions. This is not the moment where we're going to just be believing. This is at the moment of knowing. Enough is enough. And as a matter of fact, I don't think whether we have to be stressing this again. On our page, we stress truth, love, and humanity over religious rubbish. Tó ti báyé wa jẹ́ débi báyìí. Ìwọ tó bá mọ̀ kó fẹ́ bá wa argue. Get be ready to go and showcase Jeremiah 8:22. Ẹ wá yá àwọn ọmọ wa lóde now.
What is wrong with us? I'm a pray ká tó ra mọ́tò Nigerian church ni mo ti rí tẹ́yẹ̀ gbé corona wọ church. Corona 2003, 2004 or 2005. Ó lè gbé wọ church nìyẹn. Ẹ jẹ́ ká bá ó wá ra bisikíìtì pàbólàbólà. Wọ́n ṣe zobo sínú ọ̀rá. Ó gbé wá sí church. Òun fẹ́ wá dúpẹ́ pé Ọlọ́run ra mọ́tò fún òun. Nígbà tí pásọ̀ máa ṣí kíní. Ó ní ẹ jẹ́ gbogbo wa ẹ má ti lọlé o. Brother Tàbẹ̀dó ti ra mọ́tò. Gbogbo agbúdọ̀ bless ẹ. Tí wọ́n bá wá tọ́nà àti mọ́tò yẹn, brother Lágbájá ẹ bá wa ṣí ẹ́ńjì mọ́tò yẹn. Ó dẹ̀ lọ síbi tí lọ́ọ̀kì kíní wà, okùn ló fi fọ́kọ́ fa ọ̀fun kí lorúkọ ẹ̀. Olóṣèlú àwọn sọ pásọ̀ ó yá pásọ̀ ẹ bá mi kí ọwọ́ bọ ọ̀fun bọ́nẹ̀tì yẹn, ẹ bá mi gbé sókè. Igi yẹn wà lẹ́gbẹ̀ẹ́ ẹ bá mi fi mú dúró. Nígbà tí wọ́n máa chẹ́kì ẹ́ńjìn Corolla 2003, 2004, ẹ̀yin olórí burúkú mírèkù òfò. Nígbà tí wọ́n máa ṣí bọ́nẹ̀tì, ẹ́ńjìn B2 náà wọ́ọ̀kì sínú Corolla 2006. Nígbà tí wọ́n máa chẹ́kì rímsì kan ti Benz ní, rímsì kejì títí Suzuki ní, rímù kẹta títí Mitsubishi ní. Ìkẹrin kan jẹ́ dúdú tán máa ń pẹ́ǹtì yẹn. Ṣàtìjà wèrè l'Africa ni, despite all our resources. We celebrate mediocrity, we celebrate rubbish. Àwọn pásọ̀ náà wá bá mi gbọ́dọ̀ òróró nínú ọ́fíìsì yẹn, wọ́n ní kó gbé wọn Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìyanu fún wa nínú nílé ìjọsìn, ẹ̀yin olóṣì olórí burúkú yìí. Bá mi gbé òróró yẹn, pásọ̀ náà wá wọnú ẹ̀mí lórí mọ́tò 2003, nígbà tí wọ́n bá yẹ windshield yẹ̀ wò, windshield Vespa tàbí Lada, ẹran ti Lada, ẹ̀yin mélòó lẹ bá Lada láyé, torí mi bá Lada láyé, tàbí Staya, ó ní windshield yẹ, ṣó lórí burúkú, ṣáyé wo ti bàjẹ́ báyìí. Ẹ tí wọ́n máa wá ta òróró, ẹ wá sí engine compartment, ibẹ̀lẹ̀ wá ń ta òróró sí, ó yá brother Tàmẹ̀dò, ẹ lọ bá mi ṣáná sí ọkọ̀ yìí. Brother Tàmẹ̀dò wá ṣáná sí mọ́tò tán, gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn mọ́tò, ó wá sọ yídi Ṣàngó, èéfín la rí náà tó olúkòso. Ẹrẹ́sì ẹ̀, ọkọ̀ yóò ní forí sọjí, kò ní mú ẹ̀jẹ̀ yàn. Báwo ni mọ́tò ò ṣe ní mú ẹ̀jẹ̀ yàn nígbà tá à ní títì gidi Nàìjíríà? And these government officials that are killing us, they are in every church, they are in every mosque. Nigeria tá a pè pé mọ́tò wo ní forí sọjí, àmàbọ̀dé. Kọ̀ńténà ní tírélà míì tún gbé kọjá tí wọ́n dè mọ́lẹ̀ tí ó dẹ̀ sí òfin tó máa mú wọn torí àwọn alágbára yẹ lóní tírélà yẹn. How many Nigerian citizens ní tírélà Dangote ti dẹ́mi wọn légbodò? Ẹ wá mírèkù kiri. Okay, ẹ wá fi mírèkù yẹn mi, ẹ ṣe pray tán ní church nsìn ní redemption camp. Bàbá pray tán, ẹ̀ẹ́dẹ̀ láyọ̀, àrìnàkórè, àkòyà ibi. Lójú ọ̀nà báyìí, lójú ọ̀nà Lagos Ìbàdàn express ni mọ́tò ti ń pa yín. Kí ló dé tó lọ́wọ́ ẹ̀dẹ́gbọ́ yóò prevent yín kẹ́ mọ́ kúkú ọ̀wọ́wọ́? What is wrong with us? Tí ọdún àná bá ní Ọlọ́run tó ń gbàdúrà yín wèrè tẹ́wà lábẹ́ títí yín náà máa bàjẹ́ because you are a supporter of the evil we are fighting against. Gbogbo ẹ̀yin members ọdún àná tẹ́ ẹ ti gbọ́ ariwo tá à ń pa àtẹkùn tẹ́ ẹ̀wọ̀n ẹbí ẹ̀ ń sùn yín. Tẹ́ ẹ sọ wípé ká mọ̀ fò ká mọ̀ nìṣó ẹ mọ̀ gbé ọmọbìnrin ní. Ọdún àná fúnri òní gbé ní ayé ṣe rere gbogbo ibi tó ti níyì dé yóò mọ̀ tẹ́bọ̀ bẹ́ẹ̀ ni. Wọ́n wá ń wíru ó lọ ṣe ìkan fún pásọ Ṣẹ́gun ó lọ ṣe Tàmẹ̀dò fún pásọ Ṣẹ́gun ṣé tó ní bẹ́ẹ̀ pásọ Ṣẹ́gun ò tí ì rẹ́dí láti sọ̀rọ̀. Mo mọ tí mo ṣe kí n tó lè jẹ́ kí pásọ Ṣẹ́gun sọ gbogbo ẹ̀yọ́ lórí burúkú tẹ̀ ń bú pásọ Ṣẹ́gun. Is that a perfect person? Ìtọ́ náà bá ní CAC nìyẹn. And as a matter of fact, he was trying to have a stable relationship. But ọdún àná tó jága ẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ mẹ́mbà ẹ̀ tó jọ ṣetán ní school. What is Olu Alo doing? Is Olu Alo justified to even suspend Pastor Ṣẹ́gun? Gbogbo yín wá jáde ẹ sọ wípé ọ̀dàlẹ̀ ní Pastor Ṣẹ́gun ẹ̀yìn olórí burúkú má ṣàǹfààní. Ọlọ́run ńlá ilé èèyàn sọ̀rọ̀ pé enough is enough. Ìyà táwọn èèyàn òun jẹ́ òtítọ́ ẹ̀ ń dá lẹ́bi. Tí bá ní gbogbo tí bá lágbára àti ńlá Pastor Ṣẹ́gun lóhùn pé Pastor Ṣẹ́gun ẹ̀jẹ̀ lọ́mọ fàájà kò sí tí ó ṣe yín. Mo máa ṣe náà because mo mọ̀ pé láṣìírí lọ́wọ́ but torí pé ọ̀rẹ́ tí wọ́n jẹ́ ọ̀rẹ́ tó jẹ́ sí Olu Alo ni wọ́n ṣe fẹ́ sọ̀rọ̀. Ṣùgbọ́n sì kò ti tó yẹ ká sọ̀rọ̀ tí wọ́n bá lẹ́rìí ọkàn táwọn fúnra wọn bá lẹ́rìí ọkàn. Mo dẹ̀ mọ̀ tẹ́rìí ọkàn yẹn máa tì wọ́n tó máa sọ̀rọ̀ because àwọn èèyàn wà nínú ìgbèkùn. People are in bondage and enough is enough. Èpè dẹ̀ lọ́rọ̀ yín máa gbà ní dákẹ́. Èpè wo sì máa mọ yín. Bẹ́ẹ̀ni, be renewed. Ẹ jẹ́ bá ń ṣí ojú òpó lẹ́ẹ̀kẹ́ bá wa sọ̀rọ̀. My dear brother. Yes ma. Ẹ mú mi. Ẹ ṣe jà. Ẹ mú mi.
Terry, this man doesn't know that Ọlọ́run ti padà lẹ́yìn. That's just it. Ọlọ́run ti padà lẹ́yìn Olu Alo. We are always afraid as a people to ask questions, to speak up, to speak to power. Nǹkan tó ń pa wá kú lọ nìyẹn. Because ẹ̀rù pé kí ló máa ṣe fún mi, bó ló máa gbórúkọ mi dé. But nǹkan tá a realize ni pé gbogbo àwọn people yìí Ọlọ́run ti padà lẹ́yìn. Ó ti padà. And ẹni tó ń sọ pé ṣàdúrà ṣe bí à ń gbàdúrà ní Nàìjíríà. Ọlọ́run ò ní ìdádúrà wa mọ́ ní Nàìjíríà. That's just what you people don't understand. Ọlọ́run ti dá wa lóhùn gbogbo nǹkan ta need. Ọlọ́run ti fún wa. It's just for us to take action. Ká fi ọpọlọ wa síbi tọ́lọ̀ ń bá wa fi sí. Pẹ̀lú dáadáa. We can't keep saying that Ọlọ́run àgbàdúrà. Ọlọ́run Olu Alo bẹ́ẹ̀ ni. Ọlọ́run ti gbàdúrà Nàìjíríà. Sorry, I've been hearing what everybody has been saying since about Iyawo. I still have that strong faith. Emi ò believe pé Iyawo kú. Ọkàn tèmi náà sọ wípé ó ṣì wà láyé ṣùgbọ́n ó lè mọ́ jẹ́ èèyàn dáadáa mọ́. That's important. Ó wà kó wá òkè ni. Ṣé tó bá pé Nàìjíríà ló wà la lè believe kó ti lọ. Tó bá jẹ́ tó France àbí Finland ló wà kò lè kú. Ó kàn kú bẹ́yẹn kó má sí ní record. Those countries have records. Odumi, Adebe, we know people that can ask questions in those countries. They will see. But Iyawo no. And I want to say, our family, before they could come out, they got me call me pay eru. O wa lara nkan to se our family. Ben, you are right, ma. Ben. Jerry, what you think kokobaye wa je ni Nigeria? Fear. And you cannot speak to a man of God. Before you became a pastor, you were first of all an ordinary man. The man of God. So who are you that people cannot ask questions? Who are you that people cannot ask you for their family members? When you are to padà, ó ti padà lẹ́yìn Olu Alo. Bẹ́ẹ̀ni. Tó bá ṣe feel pé Ọlọ́run wà lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ Samson nínú ìwé Bíbélì. Tó ṣe ìwòkùn lágbára. Tó ti tán. Ó ti tán. Kò ságbára mọ́. Kò sí mọ́. Torí ọ̀run abiyamọ ń gbọ́. Ọyàn méjèèjì tó ń wà láyà obìnrin tó fi ń fún ọmọ ní ọmú ní òòjọ́ tó bá bí ọmọ ó ń gbọ́. Abẹ́ta fi bí ọmọ ní àwa obìnrin ó ń gbọ́. Gbogbo ilẹ̀ tó bá ń tẹ̀ tó bá jẹ́ pé o ti ṣàbúrú fún ọmọ yìí ó jẹ́ wòlíì kò jẹ́ wòlíì o gbogbo ilẹ̀ tó bá ń tẹ̀ ó máa gbóná ni. Àṣẹ Èdùmàrè. Ó máa gbóná ni. Because you have wronged this family, you have wronged this woman, you have wronged our children. You can imagine the state that ọmọ yẹn máa wà sí, the kind of fear tó máa wà láàrin nínú àwọn ọmọ yẹn kan. Because those children will know that something is wrong with their mother. No matter how old you think they are. Wọ́n máa mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sí yàrá. Mọ̀ṣọ́mọ̀ tá bá ti fi ìbẹ̀rù àti fi tọ́lá tilẹ̀ báwo ló fẹ́ challenge status quo. Ọ̀ṣẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe yàrá. Ọ̀run abiyamọ ń gbọ́. Ìyàbọ̀ àjáde, èmi ò believe pé Ìyàbọ̀. Àjáde. I'm not one of those people. Ìyá àjáde. Bó ṣe kí n mọ̀ ṣe overtime lé lórí tá a nílò láti ṣe wàhálà iṣẹ́. Ìyá mi, mo ti put in lórúkọ. Tó bá yẹ pé torí ọ̀rọ̀ Ìyàbọ̀ ìmá ni movement yìí ṣe bẹ̀rẹ̀ ní 2018. Tẹ́ mọ̀ pé greatest mathematician lọ́lọ́run yìí tó bá ṣe quadratic equation ẹ̀rọ kò ń ṣe dáadáa ni. A máa derive answer méjìlá derive. Iye dẹ̀ ni méjèèjì. So tó lọ àlọ́ bá fẹ́ ó kọ̀ kó mọ̀ fún kó mọ̀ níṣó. A wà jáde sẹ́. Until we start doing right by ourselves. Ọlọ́run ò ní wá sílẹ̀ kò ní wá sáyé kó wá máa ṣe dáadáa. Àwa yìí náà la máa ṣe dáadáa pẹ̀lú ara wa. Bẹ́ẹ̀ni. If you know that you love God, you first of all have to love the person right beside you. Right beside you. Ẹ ṣé jàre. Ẹ ṣé ìyá mi, thank you so much. Mi kúkú ní wá gbogbo yín tì. Àjọ jàjà lájà yìí nítorí àwọn ọmọ wa. Fisáyọ̀ ọmọ Èkìtì, ó yá ẹ sáré bá mi gbóhùn sókè. Fisáyọ̀, help me on mute o. Fisáyọ̀, pàápàá. Okay, Lagos Textiles, ó ti lọ. Alubarika, ṣé wà ńbẹ̀? Alubarika, ẹ ní láti on mute. Hello, bàbá mi. Bàbá. Ẹ ká sọ. Yes, sir. Ṣẹ́wà. Yes, sir. Ẹ kú ìrìn àjò yìí o. Ẹ wo, ó lágbára. Ọlọ́run á gbà fún wa o. Àmín. Àṣẹ àṣeyọrí lórí ẹ o. Àmín. Gbogbo ẹni tó bá ní kó má ṣe é ṣe, wọ́n á de erùpẹ̀ ní o. Torí erùpẹ̀ ní wá.
ìbẹ̀rẹ̀ máa padà sí Olu Alo àfún ẹni táìmù ò jáde ikú gbóná máa pa ẹ́ o. àṣẹ Èdùmàrè. ọkà ò ní balẹ̀ àwọn olóró tá a fẹ́ sọ fún yín ká máa fún ẹ lépè lọ. bẹ́ẹ̀ni ìpè lọ́rọ̀ ẹjọ́ mọ́. ìpè ní. ìpè ní. ọkà ò ní balẹ̀ o. àṣẹ Èdùmàrè. gbogbo bí tó tẹ́sẹ̀ lẹ́yìn ẹ̀ wọ́n máa gbóná mọ́ ẹni àwọn alátìlẹyìn ẹ̀ wọ́n máa jẹ́ àjùlẹ̀ àṣẹ Èdùmàrè. agbára àwọn tó ní láyé. ojú ayé báyìí ayé fẹ́ pa ẹ jẹ ayé fẹ́ fi ẹ mú tó bá ti jẹ́wọ́ bí tó fi bí bọ́ sí àbí ìyàbọ̀ sí ó máa kú kóró lágbára Ọlọ́run. àṣẹ Èdùmàrè. ò ní sinmi o. àmín o. ọ̀dàrọ̀ tì ní Ọlọ́run wá pẹ̀lú àwọn ayé náà wá pẹ̀lú ẹ. àṣẹ Èdùmàrè bàbá mi. ẹ ṣé. Thank you so much. Engineer Adeniyi, thank you so much, Baba. Engineer Adeniyi, ó yẹ sáré bá mi gbọ́ sókè, ẹ bá mi on mute. Engineer Adeniyi. Ẹ mọ̀ kálẹ̀ bàbá mi. Ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ wo iṣẹ́ ni. Elédùmarè a máa wà pẹ̀lú yín sáà. Àmín o. Ẹ ní ṣubú dànù. Àṣẹ Èdùmàrè. Gbogbo èèyàn ìdákẹ́dá nínú obìnrin tó bá ń rò wípé tàbí tó ń gbì í ní ìmọ̀ràn wípé kíbi ó dé báyìí lórí iṣẹ́ rere tẹ̀ ń ṣe yìí wọn ò ní délé báre o. àṣẹ Èdùmàrè. so èmi ò ní púpọ̀ nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nǹkan tẹ́mi kan fẹ́ sọ ni pé èmi kàn fẹ́ appreciate iṣẹ́ yín ni. ẹ ṣé bàbá mi. fún iṣẹ́ àti ìtúsílẹ̀ tẹ̀ ń ṣe fún ọmọ ènìyàn especially in Yorùbá. So inú mi máa ń dùn gbogbo ìgbà tí ẹ máa ń sọ̀rọ̀ especially ìgbà tẹ́ ń sọ̀rọ̀ Odùkọ̀yà ní táìmù yẹn náà nínú kọ́mẹ́ǹtì nígbà yẹn máa rí wípé mo máa ń rí sọ̀rọ̀ ìbá òsì èsì gan. bẹ́ẹ̀ni so àṣọ they are worse wọ́n ya wèrè gan nínú ayé yìí. Ọlọ́run ti wá padà lẹ́yìn wọn báyìí gbogbo wọn ló máa tẹ́ látòkèdè wá sísàlẹ̀ ni bẹ́ẹ̀ni. àṣẹ Èdùmàrè púpọ̀ nu wọn especially àwọn tí ó jẹ́ junior pastor and evangelist nínú wọn yẹn bàbá àwọn ìgbìyànjú yẹn ja wèrè gan. They are devils. ẹ ṣé bàbá mi. ìdílé kan dùn pé àjẹ́ ìdọ̀gbìn pẹ̀lú àwọn ọ̀sán ẹ̀ padà us into this ẹ jẹ́ kẹ́ni sọ̀rọ̀ kan ẹ ṣáàdúró bẹ́ẹ̀ ẹ jẹ́ kẹ́ni sọ̀rọ̀ kan. so èmi kàn fẹ́ kú. ẹ ṣé bàbá mi thank you so much mi ní wà ní ti ẹ ṣé. ó yá ẹgbẹ́ òsòkè sà. ẹ ti wà hàn báyìí ẹ ti wà hàn àti ń bọ̀ yín báyìí. àbí program yẹn ti pẹ́ ni program tí mo wò yìí. live láwà báyìí àwà on live o. èmi wà ní Canada mo dẹ̀ ń gbọ́ yín mo in fact I'm learning a lot. ẹ ṣé bàbá mi. I've fought victim a lot. so mo dẹ̀ ṣe investigation mi dáadáa mo fẹ́ ṣe I don't care any long it will take me kí n tó wá gbé wá. Okay, sir. If I will appear myself. Okay, sir. I'm 67 years old. I don't need to care whatever what is going to happen. Ṣé ẹni gbogbo gàdá ẹ̀ sọ yìí? In fact, Ọlọ́run ló mọ ẹ̀sán tó mọ sọ fún yín. Àwọn èèyàn wà ní bondage in Nigeria. Bẹ́ẹ̀ni. Because I inform. Let me say CAC, not the church here. I'm not a divine minister. I just believe I have one gift in my life to support me. So when I inform, even the church that I am for good 4 years, tí mo lò ń bẹ̀, èmi ò ń gbowó, tó bá ní wọ́n sọ owó fún pastor, I have my job. Tí bá gba rent nílé mi, owó ìdábẹ́wà church máa kọ́ san. I spend all my money for that assembly, tó ń gbé mi lọ. Even the former place that I am, in the airport, I know my commitment there. But mo mọ̀ wípé àwọn èèyàn tó ń pera wọn ní pastor wọn wicked. Mo sì kankan tó jésù àwọn pastor lè ṣù. Àwọn gangan ni àwọn sàtánì bẹ́ẹ̀ ni. So mo fẹ́ perfect information mi dáadáa. Kò sí problem sir. Kò sí wàhálà sir. Ẹ ṣé sir. Àwọn sọ fún yín. Ẹ ṣé. All right sir. Mo wà lọ́dọ̀ ọmọ mi, ọ̀dọ̀ ni kí wá relax. All right sir. All right sir. So kí bá ti perfect ṣe church yẹn wà lẹ́kọ̀ọ́ everything like that before. Nínú àná mo mọ gbogbo nǹkan tó ń ṣe. Mo kà tẹ́yìn lọ́mọ lọ. Àwọn ti sọ fún mi pé bẹ̀yẹn ọ̀rọ̀ CAC ilé ẹlẹ́gbin ni. Bẹ́ẹ̀. Ẹni CAC ní títí lókè CAC náà ni bàbá ẹ̀ ìgbà tó yá òun wá yí tiẹ̀ padà ó wá sọ ní kinní kan bóyá evangelical ní kinní kan bàbá mi ò tí fẹ́ bọ́ sá. Ẹ má wọrí tẹ́ bá ti ṣe gbogbo investigation yín tan àwọn àbíbá ẹ̀ sá ẹ ṣé sá ẹ ṣé sá. God bless you ẹ ṣé gan ni. Yes sir.
Just Grace, thank you so much. I saw your comment. You now buy data for people to watch our program. This means so much to us. Thank you so much, ma. Lagbaye Jababa. Ẹ jẹ́ kí n gbé yín sókè. Lagbaye Jababa. Ọmọ ológo dídán. Ah, that's Lagbaye Jab busy. Okay, Bolifink. Fisayo ọmọ Èkìtì. Ẹ mà kálẹ̀ ìyá mi. Ẹ kú iṣẹ́ ọpọlọ Ọlọ́run túbọ̀ máa tì yín lẹ́yìn ní ṣìṣe o. Àmín mà. Nǹkan tẹ́mi kàn máa sọ ń bẹ̀ ni wípé these people are not ready to talk. Though àná èmi àtàwọn pásítọ̀ mi àjìjọ ń sọ̀rọ̀ concerning this same issue. Àwọn gan ti wà confused. Tó jẹ́ pé àwọn gan wọn ò lè sọ̀rọ̀ ní tọ́kọ̀ ń sọ pé káì kí ló cost man yìí tí ò lè jáde láti. Ó tiẹ̀ jẹ́ pé kó fẹ̀gbẹ́kẹ́ bí ò lè dúró dáadáa kó fẹ̀gbẹ́kẹ́ kó tiẹ̀ sọ pé òun rèé o káwọn èèyàn mọ̀ pé at least this woman is alive. Bẹ́ẹ̀ni. Àwọn parent woman yìí ti jáde and yet ó ṣì dákẹ́ síbẹ̀ náà. Even lọ́lẹ́ ìtàn mo pé ẹnìkan tó jẹ́ ẹ̀gbọ́n mi tó jẹ́ nínú àwọn olórí ní àjọ CAC yẹn. Ó ní kí lẹ̀ ń ṣe sí ọ̀rọ̀ yìí kí lẹ̀ ń ṣe but àwọn answer tó fi dá mi lóhùn they didn't take it as anything because bó ṣe dá mi lóhùn pé wọ́n fi ń parọ́ mọ́ wọn ni. Wọ́n fi ń parọ́ mọ́ wọn dé wọ́n tẹ̀kẹ̀ torí mo sọ mo ní ìtìjú lẹ̀ ń kó bára yín yìí dẹ̀dẹ̀ ń kó bá wàtá jọmọ ọjọ́. So àwọn gan ò tẹ̀kẹ̀ bíi pé bóyá it's a serious matter. Ṣé ọwọ́ tiwọn náà wá mọ́ ni? Ọwọ́ wọn ò mọ́. Kò sí nǹkan tó ń lọ. Bẹ́ẹ̀ni. Torí bá máa wo ẹni tí mo sọ̀rọ̀ yìí àwọn tó jẹ́ olórí wọn pátápátá ni. So ọ̀rọ̀ woman yìí Ọlọ́run á fún wa ṣe. Àdúrà tẹ́mi ṣàgbà ni pé kọ́nà jẹ́ kó wà láyé. Ó tiẹ̀ jẹ́ wípé ó bá tiẹ̀ kó ti fi ṣe nǹkan ni bóyá ó bá tiẹ̀ rí láàyè àwọn tó lè gbìyànjú wọ́n lè gbìyànjú láti revive it back. Ìyá mi ṣé mo lè béèrè kankan lọ́wọ́ yín? Ṣé mọ̀ wípé wọ́n ní mo fẹ́ sọ kankan mà? Ṣé mọ̀ pé wọ́n ní pé ẹni tó gbépo lájà nìkan kọ́ lólè ẹni tó gbà lẹ́ẹ̀nà olè làwọn méjèèjì? Ṣé ó yẹ yín mà? Ẹjọ́ ìjó possible kẹ́tì ẹ̀ kọ́kọ́ bá wa encourage àwọn èèyàn kan tiẹ̀ ṣẹ́ni tí ìjọ CAC bá dá àwọn wèrè tó pera wọn ní pásítọ̀ CAC tán fọmọ lọ́mọ ṣe rádaràdà wọ́n á bára wọn sòtọ́ ọ̀rọ̀. Ó ti tásìkò káwọn èèyàn sá fún wọn tán rí wípé àwọn ò wà important wọn ò wà relevant. Ẹ máa wo fídíò kan tí lédè kan sọ lánàá pé nígbà tí bàbá ò gba ìmísí láì ti sọ ṣé téèyàn kan máa pè é sí tó bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ṣá láàfíà ló wà ó máa gba ìmísí lọ́wọ́ Ọlọ́run kó tó dáwọn lóhùn kó wà láàfíà. Oṣù mi. Tọ́kílẹ̀sì àgbájọ ìlú ń béèrè pé ìyàwó ẹ̀ ń kọ́ ẹni kò gba ìmísí lọ́wọ́ Ọlọ́run kí ló dé. Olórí burúkú Fẹ́mi Tóyìn yẹn ni ọmọ tó máa pàṣẹ tó gùn máa fẹ́ jẹ ìwẹ̀ ló ń sọ wípé tí Ọlọ́run ò bá sì sún fún Olú Alo ní ìmísí. Ẹ ti mọ̀ pẹ̀lú àwọn ọmọ báyìí ni pásítọ̀ ń fowó owó yín sponsor. Ẹ ti mọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo tẹ̀ fẹ́ sọ kankan. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ǹjẹ́ bí àwa bíi 50 ìjà tiẹ̀ lè lọ sórí péèjì Fẹ́mi Tóyìn ọmọ àlè olórí burúkú ṣá lè rìpọ́ọ̀tì péèjì ẹ̀. Tá a bá lè jẹ péèjì ẹ̀rọ ẹja jẹ ẹ̀rọ ẹjọ́ nítorí Ọlọ́run. Nítorí sọ lánàá nìyẹn ó ní wọ́n ti tọ́lọ́run ò bá tí ì fún Olú Alo ní ìmísí. Ìyá mi. How did we get here? Ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe o. Alọ́ lè jẹ́ nínú àánú ẹ̀ kó jẹ́ ká rí wúmọ̀ yín àgbà. Ẹ ṣé ìyá mi, thank you so much ma. Ẹ ṣé. Ọlọ́run á dẹ̀ máa tì yín lẹ́yìn àfún yín ṣe. Àmín ma, ẹ ṣé, thank you so much ma. Ẹ jẹ́ ká sáré lọ sórí péèjì Fẹ́mi Tóyìn yẹn. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ jẹ péèjì ẹ̀rùn náà. Fẹ́mi Tóyìn lórúkọ ẹ̀. Obìnrin tí ẹ ní Fẹ́mi Tóyìn ni. Tó bá yẹ pé owó òjọ owó olówó owó kòkó owó oògùn ológun wà lára owó tí wọ́n fi ń tọ̀wọ̀ ọmọ Tóyìn ò ní yanjú fáwọn òbí ẹ̀ tó bá jókòó náà kan fáwọn òbí ẹ̀ ó wọ̀ mí láàárọ̀ níwọ̀ Fẹ́mi Tóyìn. Fẹ́mi Tóyìn lórúkọ ẹ̀ ti rí bóyá wọṣọ blue and green lórí kìíní ẹ̀ báyìí TikTok náà ni ẹ sáré lọ sáàtì ẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ bẹ́ẹ̀ kẹ́yàn 50 report page ẹ̀ ó lè jáwọn agbódegbà fáwọn pastors rádaràdà ẹ̀ náà. Kẹ́hìndé ṣé Kẹ́hìndé wà bẹ́ẹ̀ ẹ sáré bá wa on mute ẹjọ ẹyẹ 50 péré ti tó kán bá wa report page ẹ bá gbóhùn sókè mà. Ẹ kálẹ́. Yes ma. Àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé yín. Ẹ ṣé ìyá mi. Pé tí Ọlọ́run bá sí nípa ti yín ni ẹ ti kú. Tíjọ́ tí mo ti kọ́kọ́ rí Olú Alo mo sì rí pé ní ọkàn mi ò kò mọ́ sí. Mo rí pé lè kí n ṣe ìyàn Ọlọ́run. Then mo ti ń pẹ́sàn ara mi pé níbo ìyàwó ẹ̀ wà. Mo ń pẹ́sàn nípa pé níbo ìyàwó ọkùnrin wà. Gbogbo àwọn tó kù ìyàwó wọn máa ń jáde. Bẹ́ẹ̀ni. Òun nìkan mi ò àrí ìyàwó ẹ̀ rí. Nígbà tí mo fi kọ́ mo mọ̀ for the past 4 years tí mo ti mọ̀. Bóyá mo kò bí a mo mọ̀ pé this is an event tó gbá tó ti wà lórí afẹ́fẹ́. Mi ò rí ìyàwó ẹ̀ rí. Ṣé mo mọ̀ pé ó tó àsìkò? Hello?
Hello? ẹ ṣe ìyá mi. Hello? Yes ma. Tí o rí ìyàwó ẹ̀ gbogbo àwọn tó kù la máa rí ìyàwó ẹ̀ òun nìkan ni àríyàwó ẹ̀ definitely ó ti ń tó fi ọmọbìnrin yẹn ṣe torí nígbà tí kì í ṣarọ gbogbo àwọn tó kù la máa rí ìyàwó wọn òun nìkan ni mi ò rí ìyàwó ẹ̀ pé eléyìí ó ní yíyí fún looking at him ẹ wọ pé this is a devil incarnate. Bẹ́ẹ̀. Looking at him that's all it's a devil incarnate. Ẹgbọ́n classmate ẹ̀ tó ń sọ̀rọ̀ rẹ̀ jẹ́ ìgbà tó wà ní youth nígbà yẹn ẹgbọ́n nǹkan tọkùnrin yẹn ti sọ so kò ṣe kó ṣiṣẹ́ bẹ̀rẹ̀ sí lo àwọn àyíníke tó ń lò kò ṣe bẹ̀rẹ̀ sí máa lo pẹ́pẹ́ tó ti ń ṣe ògùn yẹn kí nìyẹn ó ti wà nínú ẹ̀jẹ̀ ó ti mú ọ lára tipẹ́tipẹ́ so gradually ó dàgbà sí ògùn yẹn ń dàgbà sí ni ó rìn ní ògùn yẹn ni ó rìn ní ẹ̀ títí tó fi padé tó bá dé ṣùgbọ́n mo wò pé ní agbára ọlọ́run á gbé ọmọbìnrin yẹn jáde ọlọ́run á dẹ̀ fún yín ṣe lórúkọ Jésù ó ní fọdẹ lọ́jọ́ lọ́jọ́ lótì mi lórúkọ Jésù ó ní rí dàrú ó ní fọmọ ṣe kótó ní fọmọ ṣe lágbára ọlọ́run náà túbọ̀ dúró tiẹ̀ lágbára ọlọ́run. ẹ ṣe ma thank you so much ma. The Kings ó ti díṣẹ́ gbogbo ọmọ Nàìjíríà báyìí The Kings. ẹ mọ̀ kálẹ̀ bàbá mi. Yes, ẹ ṣeun gan mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ fún mi lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ lórí page yín. This is my first time. Wow. So ṣe rí mi dídì lọ́rọ̀ púpọ̀ láti sọ bẹ́ẹ̀ ọmọgbọ̀n ọdún ó lé díẹ̀ ní mí so òye mi sì lè kéré díẹ̀ ṣùgbọ́n ṣe rí lẹ́nu kan díẹ̀ tí mo ti rí màá sọ fún yín pé ṣe ráwọn bàbá wọ̀nyí abọ́ kan ni àwọn àtẹ̀sù fi ń jẹun gbà mí. ẹ lo Sátánì torí ṣùgbọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ títí ẹ̀ ni mo ní ẹ lo Sátánì èṣù dúró lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀. So tá a bá retí pé kí ìjọba gbèjà lórí most of nǹkan tí ẹ ń jà fún yìí tí a jọ ń jà fún yìí á pẹ́ gan torí bòmí láṣìírí ń bọ̀ ẹ́ láṣìírí náà jọ ṣe understand bòmí láṣìírí ń bọ̀ ẹ́ láṣìírí òun náà ṣe lè sọ̀rọ̀ tẹ́ bá wò ta ló ti tako ìjọba ta ló ti tako gbogbo nǹkan tá a jọ ń ṣe lórílẹ̀‐èdè kò sí àwa tí a lẹ́nu tá a ní mọ̀ọ́ṣì náà la jọ ń sọ ṣé wọn lè takora wọn mọ̀ọ́ṣì ṣùgbọ́n nǹkan tẹ̀mí á kàn sọ ni pé ìbá wù mí káwọn èèyàn lè jáde starting from the family of àǹtí tí a ń wá yìí wọ́n bá lè kọ́kọ́ jáde kọ́ protest kó di ariwo gidi ṣe understand torí àwa tá a jẹ́ ọ̀rẹ́ àbí kínní ó ní díẹ̀ tá a lè ṣe lórí ọ̀fẹ́ tí a ní ṣe understand tí family bá ti jáde àtìlẹ́yìn á jáde sọ̀rọ̀ mi yẹn àtìlẹ́yìn máa jáde lágbára Ọlọ́run kí Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ ibikíbi tó bá wà Ọlọ́run á tú wọn sílẹ̀ tó bá ní nǹkan tán fi dè wọ́n tó bá ní nǹkan tí wọ́n fi wọ́n ṣe Ọlọ́run á bá wa tú wọn sílẹ̀ ó dẹ̀ jẹ́ pọ́n tí wọ́n kúkú ní jáde sọ̀rọ̀ àṣírí kan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn wọ́n ní jáde sọ̀rọ̀ kò sí inú wọn tó máa jáde sọ̀rọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run tó fẹ́ tú àṣírí náà ló jẹ́ kí gbogbo ilé ń jáde Ọlọ́run á fún wa ṣe. ẹ ṣé bàbá mi thank you so much ẹ ṣé ab miracle ọ̀ya ẹ sáré bá a gbọ́n sókè sá. Bàbá rò tẹ́, Ọlọ́run á wà pẹ̀lú yín o. Àmín o bàbá mi. Ọmọ Ọlọ́run á wà pẹ̀lú yín àti gbogbo ẹbí yín o. Àmín o pẹ̀lú gbogbo àwa tá à ń jàjà yìí o. Àmín o pẹ̀lú gbogbo àwa tá à ń ja ìjà òmìnira yìí àjà yìí lámàjà o. Àṣẹ Ìdùmarè. Àní bókun lọ gbogbo ọlọmọ rẹ́yìn àwọn ọlọ̀tẹ̀ yìí. Àmín. Ṣé rí nǹkan kan tí mo kàn fẹ́ sọ ni pé ọ̀rọ̀ woman yẹn ó pín sí méjì sí mẹ́ta because ìgbà tí mọ́mì wọn ti sọ̀rọ̀ lọ́jọ́ yẹn ni èmi náà ṣe ní bí like red flag ní nǹkan tí màmá yẹn sọ. Kí ni condition tó máa ń mọ́mọ́ èèyàn kun àtíkè àmì màmá yẹn dẹ̀ ṣe sọ̀rọ̀ bóyá bíi 4 years ago tó ń jù látàn tán láwọn sọ̀rọ̀ pé ó kàn kun àtíkè ni ó kàn sọ bí just like one simple phrase pé kíní kan hello. ó lè jẹ́ pé bóyá wọ́n package ẹni yẹn láti báyà sọ̀rọ̀. wọ́n package ẹni yẹn so kéèyàn dẹ̀ tó lè lọ to that extent ṣàn pé even nǹkan pẹ́pẹ́ nìyẹn ya wèrè gan ni at least tó bá dress dáadáa á yìí lè sọ̀rọ̀ but tó wá lọ to the extent láti lọ kun àtíkè fún yàn disguise ẹnìyàn ọ̀dẹ̀ tún kò sí verbal communication bí ìgbà tó bí àyè ṣe sọ bí ìgbà tó pé ń wé fún wọn ni bọ̀ nǹkan tí Ọlọ́run á ṣe ìyanu ṣá. ẹ ṣé bàbá mi. tẹ bá rántí sọ títóbi rẹ̀. ok sọ títóbi rẹ̀ ní táìmù yẹn ṣe àwọn pé tí ó bá kí n ṣe pé step tí àwọn aráàlú tèkì ní tán lọ jó church yẹn kí gọ́ọ̀mẹ̀ntì tó intercede. bẹ́ẹ̀.
So bóyá ọ̀rọ̀ yìí téèyàn bá lè sensitize public tán lọ demonstrate tán lọ da ṣọ́ọ̀ṣì. A máa plan yẹn Mo Samuel a máa sọ̀rọ̀ lẹ́yìn sí a máa gbé fídíò jáde gbogbo àwọn tó bá lè ràn án lọ́wọ́ lẹ́kọ̀ọ́ yẹn. So that will go a long way to sensitize the government. Bẹ́ẹ̀ni ìjọba ò lè ní ká má ṣèwọ́de tó bá yẹ pé kára pure water àti mineral fáwọn tí ó ṣèwọ́de yẹn a máa ṣe. Bẹ́ẹ̀ni. 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 Operation where is Ìyábọ̀ Òbí bàbá mi ní wáyé tì a máa ṣe. So a lè sensitize government báwọn people yóò ṣeré. Nǹkan tó wá ń bà mí lẹ́rù pé bóyá kí ni tá à ń ṣe yìí liberation tá à ń ṣe yìí ṣé àní mú sensitization mọ́ sí fáwọn youth because àwọn youth Nigerians ní ọ̀dà ìgbọ́n tí wọ́n wà docile pátápátá. Bẹ́ẹ̀ni. Tí a bá ń wo olú ìgbà tí àwọn èèyàn tí ò lórúkọ báyìí Olú Ọlá orú àwọn ẹsẹ̀ káyà yẹn tó lè máa illiterate tó lè máa operate at this. Ẹ mọ̀ pé nǹkan ti ṣe wá ẹjọ́ ta ló ń sunkún ní comment section má lóru icon báyìí ní comment section now ẹ delete sí story ẹ delete ẹjọ́ it is not allowed on TikTok one flag wa already. Because èmi ò rí wọn as maybe strong pillar in the society. I don't see them having any influence. So àwọn èèyàn tó yẹ pé tán wà lókì lèmi kàǹtì wọn sí tán lè máa operate with this level of impunity. Kí ni tí sínẹ́tọ̀ bá wá ṣe nǹkan kọ́? Tí gómìnà bá wá ṣe nǹkan kọ́? So a ní láti awaken àwọn youth pé okay bọ́ ṣe máa jà fẹ́tọ̀ ara wọn. Àwọn èèyàn ní láti máa jà fẹ́tọ̀ ara wọn. Ìgbà tẹ́ sọ̀rọ̀ yẹn tó náà mi mẹ́ntẹ́ ń sọ yìí o. But èmi náà mọ Belgium ní amúwọ̀ ọ̀dọ̀fin. Bẹ́ẹ̀ni ibẹ̀ láti máa ń jẹ ògùn fẹ́ ń gbà yẹn. Lagos Island lèmi ń gbé ń gbà yẹn but mo lọ́ọ̀rẹ́ kan tájọ́ ń lọ sí school tó yẹ pé tí bá wá kí ní amúwọ̀ ọ̀dọ̀fin gbà yẹn. Bẹ́ẹ̀ni àjọ máa lọ síbẹ̀ sí Belgium. So ìyá yẹn náà kéré nu ayé náà ṣé wọn wá mọ̀yàn rárá ni. Because Belgium kan gbogbo amúwọ̀ ọ̀dọ̀fin gbogbo àwọn èèyàn kan wá láti Ireland wá jẹun ní Belgium náà ìyá yẹn náà kéré nu ayé náà kó má wá sí èèyàn kankan nínú àwọn fámìlì yẹn tó lè máa bá Olu Alo ta ṣáà náà gbẹ̀bọ̀dé ni. Ẹ ṣé bàbá mi. Ẹ ṣé. Ọlọ́run fún yín ṣe o bàbá Ọlọ́run fún gbogbo wa ṣe o. Àmín. Ẹ ṣé thank you so much. Àárín wọn láyọ̀ lágbára náà. Ben 743. Ben 743. Ó yẹ sáré bá a gbóhùn sókè. Ẹ kálẹ́ o. Ẹ mọ̀ kálẹ́. Bọ̀dà ló sì ní ẹkú ṣẹ́ o. Yes ma. Ọlọ́run á túbọ̀ máa ronú ní agbára o. Àmín o. Pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni. Ẹni tó sọ̀rọ̀ tán yẹn sọ pé ṣé àwọn fámìlì obìnrin yẹn ti gbàbọ̀dé ni. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé àwọn pípù wọ̀nyí ti rìn jìnnà. Wọ́n ti ra wọn níyè. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n omi ti wá tán lẹ́yìn ẹja wọn báyìí. Bẹ́ẹ̀ni. Nítorí pé wọ́n ní adùn ṣe bí tọ́lọ́run lọ́wọ́ sí. Elédùmarè gan ti rẹ́dì láti ti kú báyìí. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kàbùkù. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń sásábẹ́ religion. Tí wọ́n ń hùwà burúkú bẹ́ẹ̀ni. Fi ní àwọn ènìyàn lára in the name of God. A rí Ọlọ́run gan fín. A rí fín gidigidi àsìkò dẹ̀ ti tó báyìí tọ́lọ́run gan máa dìde lórí ìdẹ́ tó máa ja ìjà yẹn ní àgbáyé kì í ṣe ìjà wa nìkan ó ti di ìjà Elédùmarè gan báyìí. Bẹ́ẹ̀ni. Wọ́n ti wá sọra wọn di ẹni tó lágbára tí kò sẹ́ni tó lè mú ṣùgbọ́n ẹni tẹ́nìyàn lè mú Elédùmarè máa mú. Ó lè mú. Èmi ò nígbàgbọ́ kóbìnrin yẹn kú torí tó bá jẹ́ kó ti kú ni kò ní disguise ẹlòmíì. Bẹ́ẹ̀ni. Láti wá fún powder kan máa ṣe àwàjù yẹn. Bẹ́ẹ̀ni. Kò ní disguise ẹlòmíì ṣùgbọ́n ibi tó bá wà ó dára ayé ni o ó dára ara òun o kó gbé síta àsìkò ti tó who is him to have that conscience to do that kind of attitude to your wife ẹni tó bímọ mẹ́ta fún ẹ lórí pé à ń wá ọlá à ń wá òkìkí ẹgbẹ́ bí asán ni gbogbo. Ó ti wá lókìkí báyìí ó ti ní báyìí. ó ti bẹ̀rẹ̀ sí ní kàbùkù báyìí kìkan ṣe kó máa kàbùkù CAC làbí ni sí o àforí mi sọ̀rọ̀ sí CAC ní ṣùgbọ́n àwa ò sí ní di màdàrú èmi ò dẹ̀ kúnlẹ̀ ká bẹ́ẹ̀ ránṣẹ́ lọ́rùn kankan ìṣòro tó kọjá tó ti gbàgbọ́ mi lọ Ọlọ́run ní pé síwájú mi. Àmín. Bí mo lọ ṣọ́ọ̀ṣì bí mo ṣe wà yìí mo láì kí ìjọ mo fẹ́ lọ jọ ni wọ́n náírà mi ò lè bọ́ sílẹ̀ torí mo ń ṣiṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ mi ìlẹ̀ máa fi ṣíbí pọnmi sókun kò bá síbù kò dẹ̀ sẹ́ni tó lè kọ́ mi mọ́ ti mú mi. Báyìí tá à ń sọ ìgbọ́n pé wọ́n ní ìwọ yóò mọ òtítọ́ àti sọ ọ́ di òmìnira. Irú ìró ń bọnu gbogbo àwọn tẹ́ ń sọ pé àwọn olórí wọn yẹn àwọn àgbààgbà irú ìró òun ní bọ́nu o ẹ má jẹ́ ẹnikẹ́ni kó má fi kíní kankan fún wa irú ìró ní borùn. Ẹ wò ó lẹ́nu ọjọ́ mẹ́ta ìbàdàn tó bí mi lọ́mọ tí kì í bá ṣe Elédùmarè tó wà nípa tiwọn ni ẹ̀mí ìfà bọ́ tí ò lè ṣẹ̀yìn jọ́ tí ò ṣẹ̀yìn jọ́ ẹ mọ̀ kí alàgbà inú ìjọ ẹ kó máa ṣàìsàn kó má dẹ̀wẹ̀ nìbò kó má bèrè ẹ̀ kí ni túmọ̀ ẹ̀ta àìsàn tí mò ń sọ yìí kì í ṣàìsàn kékeré ẹni òpómúlérò ṣọ́ọ̀ṣì tó jẹ́ pé máa ní kán dá gbẹ̀mù máa ń gbé sílẹ̀ àfẹ́ ṣiṣẹ́ bí ṣọ́ọ̀ṣì ó lè ṣàìsàn ọdún kan ọdún méjì
bàbá mi tí mo sọ ṣẹ̀ṣẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì ní last week Sunday ní. kí ni wọ́n tún lọ ṣe ń bẹ̀. ó kàn lọ dúpẹ́ ní. ìdúpẹ́ kí ni tí wọ́n bá dúpẹ́ nílé wọn ṣé ọlọ́run ò ní gbọ́ pẹ́. ọlọ́run á gbọ́ pẹ́ ṣùgbọ́n ṣàmù pé àwọn àgbàlagbà yẹn orúkọ tó bá ti máa tọmọ ẹni inú ẹ̀ ló ń gbé ó ní dísà wọn ò gbẹ̀yìn wò wọn ò bẹ̀rẹ̀ ẹ̀. ìyá mi ẹ̀yin fúnra yín lè jókòó nínú ilé yín ẹ̀yin fúnra yín ẹ̀yin gan fúnra yín. wọn ò lọ mọ́ wọn ti ní ẹ̀fẹ́ tí máa gbowó kan wá máa gbowó wọn wá gbé sílẹ̀ àfi ṣèdúpẹ́ bàtà orí nǹkan tó jọ bẹ́ẹ̀ ń yà wọ́n lẹ́nu wọn wá padà wá ní wọ́n bèrè wọn kí ni ó ní ọlọ́run tó wájú pẹ́ lọ́wọ́ ẹ̀ kò bèrè owó lọ́wọ́ oore tọ́lọ̀ ń ṣe fún yín kíkẹ́ ti ṣe fún yín kọ̀kọ̀ yẹ ká ṣọ́wọ́ wá wọ́n ní bàbá mi wá lè lọ́wọ́ bọ́ṣá náà ló sọ bẹ́ẹ̀ fún yín lójúṣẹ́ fún yín bó ń ṣọ́wọ́ wá pé òun gbúdọ̀ rẹ́sẹ̀ kankan nínú ilé nínú gbogbo wọn mọ́ ó ṣọ́ọ̀kì wọn kí ni túmọ̀ ẹ̀ tí yóò bá nídìí obìnrin ò kì í jẹ́ kúmọ́lú èèyàn ṣàìsàn ẹ̀ẹ́dẹ̀wẹ̀ ìwé ẹ̀kan bèrè ẹ̀ tí kì í ṣọdún kan tí kì í ṣọdún méjì tí kì í ṣọdún mẹ́ta. ìyá mi a ní pariwo jù báyìí lọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní jókòó sílé wa kí wọ́n lọ wáṣẹ́ ṣe ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gba àwọn sẹ́ńtàsì yẹn padà ká máa fi kọ́ sí ọkọ̀ industries ẹ̀. kò sí lọ́kọ̀ tá ẹ sọ sà kò sí lọ́nà nǹkan tá ẹ sọ wọ́n fi gbogbo ẹ̀ ń fojú wa mọ́lẹ̀ ni. enough is enough. nígbà tó bá lọ gbàdúrà tó bá ṣe lórúkọ Jésù bàbá gbọpẹ́ wa gbogbo ọmọ rẹ Jésù Kristi Olúwa wa ìlú ní àṣekúnlẹ̀ tí a máa retí kán rí wọn sí wọn ibẹ̀ ló ti máa rí ìtàn ní ìtàn tó máa gbowó lọ́wọ́ wọn owó tí o ṣe ẹ̀dí kẹ́díkẹ́dí kankan ò lè gbà. ẹ ṣe ìyá mi ẹ ṣe. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa bò lẹ́sẹ̀ rí sí abẹ́rẹ́ pọ̀ ní agbára kọ́lọ́n ṣá máa ṣàánú wa kọ́lọ́n máa gbà wá lọ́wọ́ àwọn pásítọ̀ wọ̀nyí. ẹ wo ẹ bá mi comment kẹ́ máa like ẹ sì máa bá mi pín fọ́nrán ẹ̀ káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ lára nílẹ̀ jù báyìí lọ lórílẹ̀ èdè àwọn afọ̀yín ní sáà yìí bó bá tó ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí pé ẹ̀pọ̀ àwọn tánà lẹ́la láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn láti máa gbádùn wa síwájú àti síwájú sí ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ ń sàlẹ̀ fúnra yìí àgọ́ kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè òun ní màtá inú lobó ní gbogbo àkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí láyé ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.